Bridget Najite ọmọ bàbá mi Michael mo kí ọ ní tẹ̀sọ̀ mo kí ọ ní tológun abiyamọ ni kí n wọ jàre abiyamọ tí máa dúró tọmọ abiyamọ tí tọ́jú ọmọ lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ ìrì lọ́jọ́ kẹlẹ́pẹ́ mi sùn ló bọ̀ ó jàre abiyamọ kówó ra sọkò kówó ra bàtà Bridget lé ọmọ ló kó owó tó mo kí ọ ní tẹ̀sọ̀ mo kí ọ ní tológun ìyá ni wúrà ọmọ nílé ayé bí ó máa gbẹ́sẹ̀ ìrìnkàn kan oṣù oníwọlé tọ̀ ó wá ọ nífẹ̀ẹ́ kí sá ló gbà abiyamọ níjọ́ ògúnlẹ̀ mo kí ọ ní gbẹ́jẹgbẹ́jọ ọkọ̀ ọdún ọkọ̀ ìgbèdùn ọdún rẹ̀ lọ́sìn mọ́ ṣe ọdún báwọn náà jà wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún báwọn náà jà wàràwàrà ikú onílẹ̀jọ́ máa gbà lọ́wọ́ rẹ̀ lágbára ọlọ́wọ́ ọba ìyá mi Bridget ẹrù bẹ́bí àmọ́ kì í tún wọn onídìíwá bá ọ nínú ilé ọdún báwọn gbẹ́lẹ̀ wòrán òde ọdún bẹ́ẹ̀ kí sá ló gbà àgbọ̀fọwọ́ pawú àdàgbà fẹ́ rigi jóbi bó bá ti wá òkú ọpẹ́ nílé ayé tó ọ̀ọ́ni mọ̀ sàré ọmọ ìyá mi ò ọmọ Michael ọ̀ọ́ni mọ̀ sàré ọmọ oníjà ṣe mọ́ oníjà ṣe mọ́ ọmọ lọ́rọ̀ mi wá bí oníjà ṣe mọ́ oníjà ṣe mọ́ ọdún yìí ó oníjà ṣe mọ́ ọdún yìí ó oníjà ṣe mọ́. Mo kí ọ ní tẹ̀sọ̀ mo kí ọ ní tológun bí ìyá ti rí lójú ẹlòmíì èmi ò mọ̀ Zainabu ló pè mí ó ní ìyá mi ju wúrà lọ lójú mi bá kí dáadáa ó ní kí n púpọ̀ kìkì í borí owó ó lè ní báwọn gbẹ́lẹ̀ wọ̀ràn òde ẹni fẹ́ kí sá ló gba ọmọ oníkú mọ́ yín lọ́wọ́ ẹ̀yin náà ní ọ̀sọ́nù láwùjọ wa ọ̀rọ̀ rẹ tí wọ́n dùn yé Ẹlẹ́dùmarè oníjó kan gbogbo oníjà ṣe mọ́ oníjà ṣe mọ́ oníjà ṣe mọ́ oníjà ṣe mọ́ ọdún yìí ó oníjà ṣe mọ́ ọmọ Michael ilé ọmọ rọ́kọ̀ tayo ẹ̀dọ́ lẹ́dàkùn mọ̀dà gọ́jọ̀gọ́jọ́ bàbá wá ṣe lẹ́yìn yìí tán màmá kẹ́ṣe 80 kẹ́ṣe 90 kẹ́ṣe 100 nínú ọ̀rọ̀ líle ní lágbára Elédùmarè ọba. ìyá lólùtọ́jú mi ló tọ́jú mi ní kékeré ẹ̀yìn rẹ̀ ló fi pọ́n mi ìyá kú iṣẹ́ mi èmi ò kí ìyá kí kú iṣẹ́ pẹ̀lú tẹríba mọ́lẹ̀ èmi kò lè kọ́ṣẹ́ fún ìyá mi mọ́ ìyá o ìyá o ìyá o. Mo bọ́ lọ́mọ pé mo sùn láwùjọ ọmọ. Pẹ̀lẹ́pẹ̀kẹ́ mo bọ́ lọ́mọ pé. Mo bọ́ lọ́mọ pé mo sùn láwùjọ ọmọ. Pẹ̀lẹ́pẹ̀kẹ́ mo bọ́ lọ́mọ pé. Nítorí mọ̀mọ́ mi ni ẹ̀rí mọ̀mọ́ bó ti kalẹ̀ bí èrè ni èmi ò tiẹ̀ mọ̀ pọ́n ti pé 70. Ẹ jẹ́ ká tún padà sí Warri ní wẹ́rẹ́. Ewe wo
Thank you so very much.